wọ́n ní ká ní wúrà lọ́wọ́ ò dàbí ká mọ̀ ọ́ lò, ká lẹ́ni re lọ́ọ̀dẹ̀ kò dàbí pé ká mọ irú wọn. Adáralẹ́wà bá wúrà iyebíye pàdé lójú ọ̀nà rẹ̀. Wúrà yìí ò lẹ́gbẹ́, kò sì láfiwé, kò sí ọba tàbí ìjòyè tó ní irú rẹ̀. Ẹni tó bá sì ní irú wúrà yìí lọ́wọ́, ó ní agbára láti darí ìgbèríko bíi 10 èyí tó bá wà lágbègbè rẹ̀. Ǹjẹ́ báwo ni adáralẹ́wà ṣe máa ní ọgbọ́n àti làákàyè láti fi ṣe adarí lórí wúrà iyebíye yìí? Ẹ máa bá wa ká lọ. Ní ìgbà kan rí, ní ìlú kan tí a mọ orúkọ rẹ̀ sí Gbàràdá, òǹgbẹ omi jẹ́ ìṣòro nínú ìlú yìí. Bí òǹgbẹ omi ṣe jẹ́ ìṣòro nínú ìlú yìí tó, odò kan ń bẹ nínú ìlú náà èyí tí a ń pè ní odò ìbẹ̀rù, tó sì jẹ́ wípé ọmọ kékeré kò tó ṣeré létí odò náà. Àwọn àgbàlagbà èyí tí wọ́n bá nífọ̀n tí wọ́n lè kánná ló lè lọ sétí odò náà kí wọ́n bọ̀ kí wọ́n sì mórí délé, nítorí pé wọ́n nígbàgbọ́ wípé gbogbo àwọn ẹ̀mí àìrí èyí tí ń ṣaláàbò lórí wọn nínú ìlú Gbàràdá ní inú odò yìí ni wọ́n kángun sí ni wọ́n fi ṣẹlẹ̀. Ọmọbìnrin kan bẹ tí à ń porúkọ rẹ̀ ní Adáralẹ́wà. Gbogbo ìgbà ní sì máa ń dájókòó ní máa ń sọ̀rọ̀ wípé báwo ni ó ṣe jẹ́ wípé àwọn àgbà lólóre ọ̀fẹ́ láti lọ pọn nínú odò yìí tí ọmọ kékeré kò sì gbọdọ̀ dé etí odò náà. Ṣùgbọ́n bí ń ṣe máa ń sọ nínú ọkàn rẹ̀, kò sí ẹni tó lè dá lóhùn. Lẹ́yìn tí ó di ọjọ́ kan, èyí tí òǹgbẹ náà sì ń nira sí ní inú ìlú Gbàràdá, Adáralẹ́wà ò lè mú mọ́ra mọ́. Lẹ́yìn tí ìyá rẹ̀ ti wà lórí àkéte àìsàn, ó pa ìró àtọ̀dọ̀fín inú rẹ̀ papọ̀. Ó ṣọkàn akin. Ó gbìyànjú wípé àkókò tó láti wípé kí òun náà lọ sí odò ìbẹ̀rù yìí láti lọ pọn omi mímu fún ìyá rẹ̀. Ó dé odò ìbẹ̀rù yìí pẹ̀lú ọkàn akin ni ó fi pọn nínú rẹ̀. Lẹ́yìn tí ó ṣe tán tí ó pọn omi rẹ̀, ó ṣàkíyèsí àdó onímọ̀nàmọ́ná kan. Ó gbìyànjú láti fọwọ́ kan àdó mọ̀nàmọ́ná yìí, ṣùgbọ́n àdó mọ̀nàmọ́ná náà ń fọhùn. Ó wí fún wípé mú mi lọ sí ilé kí o sì mú mi lọ sí ọ̀dẹ̀ rẹ, màá sì kọ́ ọ ní àṣírí ayé. Pẹ̀lú ọkàn akin, Adáralẹ́wà mú àdó mọ̀nàmọ́ná náà lọ sí ilé rẹ̀, èyí tó sì fi sí abẹ́ ibùsùn rẹ̀. Lẹ́yìn tí ó di alẹ́ ọjọ́ náà, àdó mọ̀nàmọ́ná náà bẹ̀rẹ̀ sí ní fi àwọn àṣírí kọ̀ọ̀kan hàn nípa ohun tí ó ti sọnù tipẹ́ nínú ìlú Gbàràdá. Ó fún ní àṣírí ewé àti egbò èyí tí ó lè fi ṣọmọ aráyé lóore, tí ó sì lè fi wo ìyá rẹ̀ èyí tí ń bẹ lórí àkéte àìsàn. Lẹ́yìn òṣùpá díẹ̀ sí i, ojúde Adáralẹ́wà ó di oríta ìwòsàn fún gbogbo aráàlú, onílé àti àlejò. Ǹjẹ́ bí ọwọ́ ọ̀kánjúwà bá ti àṣírí ayé, á sọ wúrà ńlá di ìbànújẹ́. Lẹ́yìn tí Adáralẹ́wà pẹ̀lú àdó mọ̀nàmọ́ná ọwọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní di ìdáhùn sí òkè ìṣòro ọ̀pọ̀ ènìyàn, báyìí ni ìbànújẹ́ dé bá olówó bọ̀rọ̀kìnní àti olókìkí inú ìlú Gbàràdá. Níbi tí bọ̀rọ̀kìnní yìí lágbára dé, ńṣe ni òun náà ń ṣe bí ọba nínú ìlú Gbàràdá. Ó ránṣẹ́ pé Adáralẹ́wà lọ́jọ́ kan. Ó bi í léèrè wípé kí ni àṣírí àdó mọ̀nàmọ́ná tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Kò rọrùn fún Adáralẹ́wà láti ṣàlàyé àṣírí àdó mọ̀nàmọ́ná yìí, ṣùgbọ́n kò sí ohun tí Adáralẹ́wà lágbára láti ṣe, nítorí pé olówó bọ̀rọ̀kìnní nìkan ni alágbára àti olókìkí ní ìlú Gbàràdá. Ó sọ àṣírí yìí fún bọ̀rọ̀kìnní yìí. Ó wí pé ní odò ìbẹ̀rù náà ni mo ti ṣalábàápàdé àdó mọ̀nàmọ́ná náà. Olówó bọ̀rọ̀kìnní yìí bá gba àdó yìí lọ́wọ́ Adáralẹ́wà. Àdó mọ̀nàmọ́ná yìí sì kìlọ̀ fún Adáralẹ́wà gidigidi wípé bí ọwọ́ ọ̀kánjúwà bá lè tẹ àdó yìí, níṣe ni ohun tó dára bẹ̀rẹ̀ sí ní di ìbànújẹ́. Ọ̀kánjúwà ìlú mọ̀ọ́ká náà sì pàṣẹ fún àdó náà wípé kọ́ mi bí mo ṣe lè ṣalábàápàdé àwọn àlùmọ́nì ńláńlá nínú ìlú Gbàràdá. Ṣùgbọ́n kàkà kí àdó yìí fèsì, níṣe ló dákẹ́ rọ́rọ́. Olówó bọ̀rọ̀kìnní yìí tún sọ fún wípé kọ́ mi lẹ́ẹ̀kan sí i, àìṣe bẹ́ẹ̀ èmi á fọ́ ọ ká túútúú. Kọ́ mi bí mo ṣe lè di olórí àti onídùkìá ní gbogbo ilẹ̀ yìí àti agbègbè tí ó yí mi ká. Àdó yìí dákẹ́ rọ́rọ́, kò sì fèsì kankan. Báyìí ni olówó bọ̀rọ̀kìnní yìí bá bínú, ó la àdó yìí mọ́lẹ̀. Kàkà kí àdó yìí ó túká, níṣe ni àdó náà pòórá. Gbogbo ohun àmúyangàn àti ohun àmúṣagbára lára bàbá olówó yìí bá bàjẹ́, bẹ́ẹ̀ ni ojú rẹ̀ sì fọ́. Mébí ohun tó dára ò kì í pẹ́
lọ́wọ́ òṣìkà àti ọ̀kánjúwà. Fún adáralẹ́wà, ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n láti ara àdó mọ̀nàmọ́ná náà. Lára àwọn ọgbọ́n àti làákàyè tí ó ti kọ́ lára àdó mọ̀nàmọ́ná náà ní sì fi ń ṣe àkóso lórí àwọn ẹni tí ó bá wá ìmọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Mébí ohun tó dára ò kì í pẹ́ lọ́wọ́ òṣìkà, ẹni mọyì wúrà ńlá ń tà á fún. Mébí bí a bá wọ̀lú àjòjì, ohun tí a kò mọ̀ nípa rẹ̀ ṣòro ṣèwádìí lé lórí, nítorí pé ilẹ̀ tí ò tójú ẹni ṣú, ó ṣòro rìn lọ́gànjọ́ òru. Ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ nípa ìlú péréte èyí tí ń gbé ní mìbí kàlùkàlù, níbi tí àṣírí ayé ti sọlẹ̀ kà tí kò sì sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti ṣèwádìí rẹ̀? Agùnbánirọ̀ ni Túndé, Adé àti Ṣèyí lọ ṣe nínú ìlú Ìpájà. Agùnbánirọ̀ wọn ìbádẹ́ládùn ìbálárinrin, ṣùgbọ́n orí ò jẹ́ fún wọn. Ọdún náà yẹ kó jẹ́ ọdún ìdùnnú fún Túndé, Adé àti Ṣèyí nínú ìlú Ìpájà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí rẹ́rìn músẹ́, ó sọ wípé lópin ìrìn àjò Èdùà òkè mú wa débùté ibi tí à ń lọ. Lákọ̀ọ́kọ́ ṣe ni ohun gbogbo ń lọ déédéé, tí inú wọn sì ń dùn sí àwọn ohun mèremère èyí tí wọ́n rí nínú ìlú náà. Àwọn obìnrin olùtajà ń wò wọ́n tàánútàánú. Túndé sọ wípé èéṣe tí arábìnrin yìí fi ń wò wá bẹ́ni pé a kò yẹ lẹ́ni tó yẹ kó wà láàrin wọn. Adé sì dá lóhùn ó wípé bóyá ìgbà àkọ́kọ́ wọn nìyí tí wọn aṣalábàápàdé àgùnbánirọ̀ nínú ìlú wọn. Ní àṣálẹ́ ọjọ́ náà, bàbá àgbà inú ìlú náà pè wọ́n jọ, ó sì kí wọn káàbọ̀ sínú ìlú náà. Ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ mi. Bó tilẹ̀ ṣe jẹ́ wípé ní inú ìlú yìí oríṣiríṣi ìlànà àti òfin ni ó wà tí a ti fi lélẹ̀. Ẹ má ṣe jáde lọ́gànjọ́ òru. Ẹ má ṣe jáde bí ẹ bá ń gbọ́ igbe nínú igbó. Ẹ má sì ṣe béèrè ohun tí ẹ kò bá mọ̀ nípa rẹ̀. Túndé bá dáhùn wípé kí ló dé bàbá? Bàbá náà sì dá lóhùn wípé bí ìwọ bá ní ẹ̀mí rẹ lò, tẹ̀lé ìlànà àti òfin. Gbogbo wọn rẹ́rìn papọ̀. Wọ́n sọ láàrin ara wọn wípé báwo ni ìlú yìí ṣe lè burúburú kó dàbí ìlú Èkó èyí tí wọ́n ti ń bọ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ kan sí i, wọ́n gbọ́ igbe ọmọ èyí tí ń ké ní inú aginjù. Adé dáhùn, ó sọ wípé ohùn igbe ẹkún ọmọ kékeré tí à ń gbọ́ yìí yóò jọmọ́ ohun tó dára láti gbọ́ lọ́gànjọ́ òru. Ṣèyí sì sọ wípé ẹ yẹ ká lọ bẹ̀ wò bóyá ẹni náà nílò ìrànlọ́wọ́ ni. Wọn kò fẹ́ lọ lákọ̀ọ́kọ́ nítorí ìlànà èyí tí bàbá àgbà náà ti fi lélẹ̀ fún wọn, ṣùgbọ́n nítorí pé wọn kò ní ìgbàgbọ́ nínú àwọn oríṣiríṣi ohun tí ń ṣẹlẹ̀ nínú ìlú náà, nítorí ó jẹ́ ìlú péréte. Wọ́n tẹ̀lé ohun tí wọ́n ń gbọ́ lọ sí inú aginjù. Lọ́gán igbe ẹkún ọmọ kékeré náà dákẹ́. Báyìí ni atẹ́gùn bẹ̀rẹ̀ sí ní ṣọwọ́ òdì. Túndé bá pariwo, ta ló wà ń bẹ̀? Ọwọ́ rẹ̀ sì ń gbọ̀n. Ohùn kan sì fọ̀ sí wọn láti inú aginjù náà tó sọ wípé ẹ̀yin ìbá má ti ṣe èyí, ẹ kò tẹ̀lé ìlànà àti òfin. Gbogbo wọn bá ferege, ṣùgbọ́n ó nira fún Ṣèyí láti lè yọ ẹsẹ̀ rẹ̀ jáde kúrò nínú àhámọ́ èyí tó kó sí. Lẹ́yìn tílẹ̀ mọ́, wọ́n bá Ṣèyí ní ojúbọ inú ìlú náà. Ó sì ń mí, ṣùgbọ́n kò lè sọ ohunkóhun. Túndé àti Adé gba ojúbọ náà lọ láti lọ gbé ara Ṣèyí kúrò níbẹ̀. Bó tilẹ̀ ṣe jẹ́ wípé bàbá àgbà náà ń béèrè lọ́wọ́ wọn wípé kí ló ṣe? Ǹjẹ́ ẹ̀yin ṣe lòdì sí ìkankan lára àwọn òfin àti ìlànà tí ó wà nínú ìlú yìí? Ṣùgbọ́n wọ́n kọ̀, wọn kò jẹ́wọ́ bóyá wọ́n ṣe lòdì tàbí wọn ò ṣe lòdì. Àwọn kò sì mọ̀ bóyá bàbá náà á rí àtúnṣe sí ọ̀rọ̀ Ṣèyí. Wọ́n gbé Ṣèyí padà sí inú ilé wọn. Láti ìgbà náà, Ṣèyí ò járáyé, kò jérò ọ̀run, kò lè sọ̀rọ̀, kò lè gbọ́. Bóyá a tilẹ̀ sọ nípa ohun tójú rẹ̀ rí nínú igbó náà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Mébí gbogbo àṣírí kọ́ là ń wádìí rẹ̀. Gbogbo ọ̀rọ̀ sì kọ́ la gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀. Ibi tá a bá fẹ́ lẹ́mọ̀ sọ́sọ́, ibẹ̀ ní í sọ. Odò téèyàn bá sì fojú ré náà, ó lè gbé ni lọ. Ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yìí kẹ́ bá lè jẹ́. Ògùn ló lọ́jọ́ ìpọ́njú, mébí orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ìṣọ́ra ṣe kókó ká má bàa bọ́ sọ́wọ́ ayé. Àmọ́ o, ẹni Ọlọ́run ò pa, ẹ̀dá kan ò lè pa. Ní òwúrọ̀ ọjọ́ ajé ni ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Ọmọkùnrin kan ń jẹ́ Ayọ̀. Ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú àti ayọ̀ lójú rẹ̀. Ọjọ́ ti pẹ́ tí àtijẹ àti mú dìṣòro fún Ayọ̀. Lẹ́yìn tí ó parí iléèwé fásitì, kò síṣẹ́, kò sì sí ọ̀nà àbáyọ fún un láti jẹun. Ṣùgbọ́n
níbi tí ó kó ìwé ẹ̀rí rẹ̀ lọ gbẹ̀yìn láti fi wáṣẹ́. Níbẹ̀ ni wọ́n ti pè é wípé tó bá di ọjọ́ ajé kó gbéra sọ láti wá bẹ̀rẹ̀ iṣẹ́. Pẹ̀lú gbogbo ohun tí wọ́n rí nínú ìwé ẹ̀rí rẹ̀, ó ṣàfihàn wípé ó kún ojú òṣùwọ̀n láti wà ní ipò tí wọ́n fẹ́ fi sí. Kò sì wù ú láti sọ àǹfààní ńláńlá yìí dànù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún títí ń wáṣẹ́. Ó wo aago lọ́wọ́ rẹ̀. Ọjọ́ ti lọ. Ó tara ṣàṣà láti mú ọ̀nà rẹ̀ pọ̀n rebi tí yóò ti ṣiṣẹ́ náà. Lẹ́yìn tó dé ìkóríta tí yóò ti wọkọ̀, ó ṣe ni láàánú wípé àwọn ọkọ̀ tó yẹ kó gbé kò tètè jáde lọ́jọ́ náà. Ìbànújẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gba ọkàn rẹ̀. Ó dààmú lọ́jọ́ náà láti wípé kó lè tètè rí ọkọ̀ èyí tí yóò gbé rebi iṣẹ́ náà. Oore ọ̀fẹ́ ńláńlá ló jẹ́ fún un láti lè jẹ́ ẹni tí ó gbégbá orókè jùlọ fún ipò tí wọ́n fẹ́ fi sí ní ilé iṣẹ́ náà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àkókò tí ó ti wà níbẹ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan bá dúró níwájú rẹ̀ tó sì béèrè wípé, arákùnrin, ibo ni ò ń lọ? Pẹ̀lú ìtara ṣàṣà ni Ayọ̀ fi dáhùn wípé Ọjọ́ta ni mò ń lọ. Ọkùnrin náà dá lóhùn wípé wọlé, déédéé ọ̀nà náà ni mo fẹ́ yà sí. Lákọ̀ọ́kọ́ Ayọ̀ ò fẹ́ wọlé, tí ń sì ń rò wípé ǹjẹ́ kí n wọlé tàbí kí n má wọlé nítorí ojú àwọn ọkùnrin náà ṣàjèjì. Ṣùgbọ́n títorí ojú tí ń kan àti láti má lè pàdánù iṣẹ́ rẹ̀, ó wọ inú ọkọ̀ náà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ sí i, Ayọ̀ ṣàkíyèsí wípé awakọ̀ yìí ò gba ọ̀nà tó jọ mọ́ ọ̀nà kankan tí ó lọ sí Ọjọ́ta. Ó béèrè lọ́wọ́ awakọ̀ wípé awakọ̀, èéṣe kí ló dé? Ojú ọ̀nà Ọjọ́ta kọ́ nìyí. Ó gbìyànjú láti fọwọ́ sí àwọn inú ọkọ̀ náà, ṣùgbọ́n àti rí ọkọ̀ náà ṣí dìṣòro nítorí gbogbo ọkọ̀ náà ti di títì pa. Níbẹ̀ ni làákàyè rẹ̀ ti ṣí wípé òun ti wà ní àhámọ́. Lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ bákan náà ló bá rí àwọn agbénipa bíi ti awakọ̀ náà. Ẹ̀rù bà gidigidi nítorí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jìnnà sí ìgboro. Ayọ̀ sì rí i dájú wípé tí wọ́n bá lè débi tí wọ́n ń gbé òun lọ, àti padà jáde láàyè àdìṣòro fún òun. Ṣùgbọ́n àánú fọhùn fún Ayọ̀ lọ́jọ́ náà. Kò pẹ́ kò jìnnà ni wọ́n bá dé ìkóríta ibi tí àwọn agbófinró ti ń bẹni wò. Báyìí ni àwọn agbófinró ṣe dá ọkọ̀ náà dúró, tí wọ́n sì ti fúnra wípé ọkọ̀ yìí jọ ọkọ̀ ọ̀daràn. Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá yìí, orí kó o yọ. Èyí tó ṣe ni láàánú jùlọ ni wípé lẹ́yìn tí Ayọ̀ ti rí wípé òun ti wà ní àhámọ́, ó gbàgbé nípa iṣẹ́ èyí tó fẹ́ lọ fún. Àti jáde kúrò nínú àhámọ́ ní gbogbo ohun tí Ayọ̀ ń tọrọ. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ìdùà òkè, Ọlọ́run lo àwọn agbófinró yìí láti gba Ayọ̀ kúrò lọ́wọ́ àhámọ́ náà. Láti ìgbà náà lọ, Ayọ̀ kọ́ ẹ̀kọ́ wípé ó ṣòro fún ni, kò sì dára láti wọ ọkọ̀ tí a kò mọ̀ nípa rẹ̀ tàbí tí a kò mọ awakọ̀ náà. Ọkọ̀ àjòjì ṣòro wọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra fún ọkọ̀ àjòjì. Mo lérò wípé gbogbo wa la ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn. Ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yín yìí kẹ́ lè jẹ́ ní àkọ́kọ́ tí yóò máa rí àwọn eré náà lọ́lọ́kan òjọ̀kan lágbo òṣèré. Àdìsá àti Fẹ́mi jọ dàgbà papọ̀ ní inú ìlú kan náà, èyí tí wọ́n á sì máa ṣeré lábẹ́ igi tí ó wà nínú ìlú náà. Wọ́n pinnu láti ní ọjọ́ ọ̀la tó dára papọ̀. Ìpinnu wọn ọ̀tọ̀, ṣùgbọ́n Adẹ́dàá ní ìpinnu tirẹ̀. Lẹ́yìn tí wọ́n dàgbà bọ̀, Fẹ́mi jẹ́ akíkanjú ọkùnrin èyí tí ó sì ní ọkàn dáradára sí gbogbo ènìyàn. Ó jogún ilẹ̀ kan láti ọ̀dọ̀ bàbá rẹ̀, èyí tí ń sì ń ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́sàn-án àti lóru láti rí i wípé nǹkan èrè oko rẹ̀ lọ dáradára. Ó sọ ilẹ̀ náà di orísun láti máa fi ṣòwò. Àdìsá lọ́nà kejì, òun náà ti ń dàgbà bọ̀, ṣùgbọ́n òun pinnu láti yan oníwàdùwàdù ẹ̀dá aláìní sùúrù èyí tí ń sì ń fẹ́ ọlà kíákíá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, Fẹ́mi ń kọ́ ilé tó rẹwà àwòṣífìlà. Ó fẹ́ ìyàwó àyò ọkàn rẹ̀. Ó di ẹni iyì láwùjọ nítorí ó tẹpá mọ́ṣẹ́ ọwọ́ rẹ̀. Àdìsá lọ́nà kejì, ó ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú rẹ̀ ò yọ. Báyìí ní bẹ̀rẹ̀ sí ní rò lọ́kàn ara rẹ̀ wípé báwo ló ṣe jẹ́ wípé Fẹ́mi ń ṣe dáradára èyí tí ó sì ní ohun gbogbo, ṣùgbọ́n ohun kan ṣoṣo èmi kò ní. Àdìsá ronú lọ́kàn ara rẹ̀ lálẹ́ ọjọ́ kan pẹ̀lú owú jíjẹ. Báyìí ni owú jíjẹ gbèrò sí nínú bí àjàrà. Bí ìpalára ó ṣe bá ọ̀rẹ́ àwọn méjèèjì ní èrò tó pọ̀ lọ́kàn rẹ̀. Ní ìrọ̀lẹ́ ọjọ́ kan, Àdìsá gbalẹ̀ aláwo lọ ní inú igbó kìjikìji.
ó sọ fún bàbá, ọ̀rẹ́ mi dòru mú mi nínú ìlú wa, ó sì ń dí mi lọ́nà àti jẹ, ẹ bá mi mú un kúrò lọ́nà. Bàbá náà wò ó, ó mi orí, ó sì wí fún un wípé ohun jíjẹ dàbí idà olójú méjì èyí tí ń ba àárín ọ̀rẹ́ méjì jẹ́. Ǹjẹ́ ohun tí ó fẹ́ ṣe yìí dá ọ lójú? Ṣùgbọ́n nítorí ìwà olè, wọ̀nbìà àti ohun jíjẹ, Àdìsá sọ wípé bẹ́ẹ̀ ni. Bàbá náà wá fún un ní májèlé nínú igbá tí ó sì kọ́ ọ ní nílò rẹ̀ bó ṣe lè lò ó láti fi sínú omi fún un. Lẹ́yìn tó di ọjọ́ kejì, Àdìsá pe ọ̀rẹ́ rẹ̀ wá láti jọ ṣe àjọyọ̀ papọ̀, èyí tó sì wí fún un wípé jẹ́ ká mu ẹmu ká tún lè sọ̀rọ̀ bíi tìgbà àtijọ́ tí a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀. Èṣù bí èèyàn, èèyàn bí èṣù kò sì ní dàárín wa rú. Bó ṣe ń sọ èyí bẹ́ẹ̀ ní rẹ́rìn-ín. Bí Fẹ́mi ṣe dé ibi igbá náà, ohun kan tí ò ṣẹlẹ̀ rí dédé ṣẹlẹ̀. Ọmọ Àdìsá kékeré èyí tí ń ṣeré láti ta tí ò gbẹ́ngbẹ́, ó sì dédé sá wá. Kó tó di wípé ẹnikẹ́ni lè dá dúró, ó gbé igbá ọtí náà, ó sì gbé e mu. Àdìsá pariwo lóhùn rárá bí ọmọ rẹ̀ ṣe ṣubú, nítorí májèlé náà ṣiṣẹ́ kíákíá. Báyìí ni Àdìsá bá ṣubú lulẹ̀ ní bá ń pariwo. Ọ̀rọ̀ yìí ya Fẹ́mi lẹ́nu lọ́pọ̀lọpọ̀, èyí tí ọkàn rẹ̀ sì bàjẹ́ nítorí wípé ọ̀rẹ́ àti ìgbà èwe ni wọ́n jẹ́. Wọ́n gbé ọmọ náà lọ sí ilé oníṣègùn èyí tó wà nínú ìlú náà. Oníṣègùn náà gbìyànjú agbára rẹ̀ láti rí wípé ọmọ náà padà bọ̀ sípò. Kí wọ́n tó dé ibẹ̀, ọmọ Àdìsá ti kú. Báyìí ni Àdìsá bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Fẹ́mi tí ń sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí i. Foríjì mi, ohun jíjẹ àti ìwà ojú kòkòrò ló sọ mí dà bí mo ṣe dà yìí. Báyìí mo ti sọ gbogbo ohun tí mo ní láyé dànù. Fẹ́mi tòun tomijé lójú, ó mi orí rẹ̀, ó sì sọ wípé ohun jíjẹ àti ojú kòkòrò kì í jẹ́ kẹ́ni gòkè àgbà. Àdìsá ò lè faramọ́ ìtìjú rẹ̀ láàrin ìlú, ó mú ọ̀nà rẹ̀ re ìlú òdì kejì. Mo lérò wípé gbogbo wa la ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú eré yìí. Ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yín yìí kẹ́ lè jẹ́ ní àkọ́kọ́ tí ọkọ máa rí fídíò náà nígbà tí ó bá jáde sí abala lágbo òṣèré láti wò. Ohun jíjẹ kì í ṣẹni dèèyàn pàtàkì, ṣùgbọ́n a máa sọ ní dẹni yẹpẹrẹ, kì í sì jẹ́ kẹ́ni níláárí. Ẹ fi fídíò yìí ránṣẹ́ sẹ́ni tó bá nílò láti wò ó. Ó dìgbà.